allocation of which land? Was the land allocated to the woman or was it a man that spoke in that video? This is another comment I just saw. Papi John, please call in instead. You can kindly call in and you can send the documentation to me. This is another accusation. And remember, he advertised for GTEx. Controversy that is going on GTEx. Why is he not saying something about it? Why is he not talking about GTEx? This is a video that was posted. We need updates on Baba Dudu. Baba Dudu, GTEx people have contacted me, but I'm waiting for them. For further, if they've contacted me. I'm waiting for them for more information before I talk on them. Let me check my phone if they sent any this today. No. Okay. They've not sent me anything. All right. But as yesterday, they sent message to me, but I'm waiting for them on what they want to do before Daddy Freeze is getting free cow. Which one is free cow? What is cow? Is he doing party? Anyway, am I distracting me? So I saw this post earlier. Let me play the video. I've posted it, but for the benefit of those that have not seen it, this is the video that started this, is bringing out this controversy. Apart from the fact that he has once advertised for GTEx, and so much is going on. One sorrow. Eba mi tagi Baba Kola Olootu. He needs to come and talk on GTEx. I want to advertise it for one. He needs to come and talk on why the people that paid are yet to get their property, their landed property. So, this man you're seeing on my screen, his name is Baba Kola Olootu, and many of us are very, very familiar with him. So sometimes ago, Baba Kola Olootu made an advertisement about a land called Ura and Fadaka. And on Thursday, 13th of March, somebody reached out to him and said, "Hello, sir, I am so. I saw your advert on Instagram, and I am interested in that Ura and Fadaka land." Baba replied and said, 800K per plot, for 2 plots upward only. 1 plot, 1 million. The person said, "I want 2 plots, but in different names. I want them for my children." Baba said, "No problem. 2 plots in 2 agreements." The person sent a voice note, and Baba dropped his account number, and as you can see, Kola Olootu Productions Limited, Zenith Bank. And this person now, Baba said he should call. This person now called him, and Baba picked, and Baba later switched to video call by himself, so the person can confirm that truly he is the one. So after this, the person sent 1 million naira. And the person said, "I will send the balance by 12 a.m. tomorrow because of my transaction limit, sir. Please let me know when you confirm the payment, sir." And Baba said, 1 million naira payment received. And after this, the person sent 600,000 naira again and said, "That's the balance, sir. Please confirm this too." Baba said, "Received." And the person said, "Thank you, sir. When should we come for the allocation? And I hope we are among the first 20. Baba said, "Upper Saturday." "Oh, yes." And the person said, "Thank you, Baba." So later on, Baba didn't say anything, but later they sent a broadcast that they should meet at Aro and Co property, that is at Samonda, that they should converge there and they will go to the place. So when they started going, what they told this person before, during the advertisement, was that the land is just like 2-minute drive away from the train station at Monia. But the first thing this person noticed was that the place was very far. And the person said they almost got to Iseyin before they got to that place. And every advertisement that they have been doing, they are only showing outside and not the real place. The person, when they got there, they said Baba came with escort and everything. They started allocating to people. This person did not hear his name. And this person was like, "What's going on?" This person now went to go and meet Baba Kola Olootu and was like, "Baba, what's going on?" They did not allocate any land to me. And Baba was like, "Can I see your payment receipt?" He showed Baba, and Baba said, "You should go and meet the owner of Aro and Co property." So the person went to go and meet him. And the owner of Aro and Co property said, Baba did not remit any money to them, and that's why they are not allocating any land to you. And apparently the land belongs to Aro and Co property and not Baba Kola Olootu. And the person was like, "What's all of this now?" Then Baba Kola Olootu, he said Baba Kola Olootu
Olootu told him that he should mind the way he's talking to the owner of Bawo and Co property because that is their chairman. And the person was like, "Are you trying to teach me manners now?" I said, "Where is my land? You are telling me about manners." After the whole dragging, they shall resulted to that they will give him another land. And since then, this person did not hear anything from Baba Kola Olootu. So this person now texted him on Friday, 18th of April. This person said, "I haven't heard anything from Baba since that day. No allocation, no documentation." On Tuesday again, this person said, "Well, I realized sending you several messages or calls thinking everything will be fine is a mere waste of time. So I am done making trials. Let me be formal. I am no longer interested in buying any property from you again. I have given you more than enough time to make things right, but I realize you are not ready. I want a refund of my money. I won't bother you on the stress that I have gone through and the time and energy I have wasted." So now, the main reason for this video is that Baba is somebody that a lot of people used to respect and a lot of people used to look up to. So I believe something like this should not be coming from him. The account this person sent to is Kola Olootu. So apparently it is Baba's account that received the money. So I am employing Baba to kindly refund this person is 1.6 million naira that is sent to you. This person said he is not interested in any land again. This is not about dragging you. This is about you telling you to refund money to the person that owns the 1.6 million naira. Baba like Jesse wa. Le máa rí pé nǹkan báyìí ṣẹlẹ̀ ká máa gbọ́ pé orúkọ yín náà ń dárú nǹkan báyìí. Ẹ dá 1.6 million ẹlẹ́ni padà. Tẹ́ bá ti dówó ẹ̀ padà kò sí wàhálà. Ẹ dá owó ẹ̀ kẹ́ dá padà. Bless. Now, the question is that we should be asking is, why did he leave his account when he's not the owner of the land? This is not an issue whether he has paid the money back or he is not going to pay it back. Why did he leave his money, his own account, for the person to pay into his account? That is a red flag. Now, mo fẹ́ pé èèyàn kan, wọ́n send the document kan sí mi. I don't understand the document. Ẹ bá mi gbé call. So, under the post, I now saw this comment. That person, one Anifowoshe Mutalib, said, "My 1.4 million is still with him. It's more than a year. I paid directly to his account. The man is a scam." Baba Kola Olootu. Hello. Hello, my brother. Hello. Ekason, please, can you explain the document you sent? What is the document for? Yesterday, when I saw the video online, I quoted Baba Kola Olootu. I said, "What is going on?" And they told me they have the document for the guy that was talking, the allocation. I saw he sent me that document yesterday. Document or land? Document or land? Document of the guy that we are complaining about yesterday. Okay. Document Document fún kíni? Short fún ní allocation lè ni. The person is talking about allocation. Like most of GTX people, they have documents, but no land. We are not talking of wrong documents now. Where is the land? That one I don't know anything about. Close the wọn. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn. The person said they took them to a land and everybody was allocated the land except her or him. I've sent your video now to him. Thank you so much. Come our address. Àgbàyà wọn gbọ́dọ̀ gbàgbàgbà níbi ìdọ̀tí now. Irú ńgbà táwọn bá tí wọ́n bá ń bá wọn nírú nǹkan báyìí kí ni ká wá sọ. Ṣó máa dá kó máa drag wọn lórí social media. So documents yẹn ẹ bá mi padà lọ sọ fún wọn, and I want to believe you will watch the video. Documents does not translate to physical property. The person wants physical land allocation, like they allocated to the rest. This is another person. Ẹ bá mi sọ fún wọn, there is another person, and I hope he's watching. One Anifowoshe Mutalib. If you are watching me, kindly call in right now. Ẹ jẹ́ n fi number síbẹ̀. Ẹ jọ̀ọ́ yín tẹ́ bá mọ number tá máa fi ń pè wọlé sórí show, ẹ bá mi fi sí. Ẹ ṣé bàbá mi. Thank you so much for your help. If you are part of the people who put number down, ẹ dákun ẹ bá fi number lẹ̀. This is another person calling. So where is the document?
GTEx people, they have documents for the past 7-8 years. No property, no land. You said you are sending documents. Kini documents yẹn wà fún? Any Arrow and Company Properties Limited assigner and Adebi Abiola assignee. The rest is not so clear. So does it mean okay, when you give them that document, where is the land? Baba Kola Olootu, this is another person accusing you since last year, once on 1.4 million account to you. Ṣẹ́yìn lẹ ń ta lẹ́ni, ẹ̀yin lẹ́ni, are you the owner of the land that they are paying into your account? Ẹ̀gbọ́n, are you the owner of the land? Tó fi ń sanwó account to you. Why is the money being paid into your account? This is another person coming out. Mutalib, Anifowoshe, if you're online, call. I saw your message. I mean, your comments. Ni mo ṣe bọ́ta pé So, nǹkan ṣẹlẹ̀ nìyẹn. That means this is not ordinary. Hello. Okay. Ẹ rọra sà. Ẹ káàsán dádì wa. Ẹ kúrọ̀lẹ́ sà. Báwo ló ṣe jẹ́ sà o? Àlàáfíà la wà sà o. Ó dùn mí program tẹ̀sí yẹn ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ torí mo máa ń follow yín gan mo dẹ̀ believe pé kí n bias. Mi ò wà bias náà mo ṣe ní pé kí ló ṣẹlẹ̀ ṣé mo kó ti di public issue sà. Ṣé investigation ẹ̀ bá try kẹ́ wá nọ́mbà mi kí mi sọ ọ̀dọ̀ mi náà. Ẹ má bínú sà. Ṣé mo kó ti di public issue mi kọ́ ni mo kọ́kọ́ gbé fídíò yìí o. Ilẹ̀ tẹ́ ń sọ yìí, èmi Kọ́lá Olóòtú tèmi ń bá yín sọ̀rọ̀. Ó di 42 years tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn báyìí. Bẹ́ẹ̀ ni sà. Mi ò ṣe 419 rí, mi ò lùyàn jìbìtì rí. Ilẹ̀ tẹ́ ń sọ yìí, ní last week Saturday láti allocate ẹ̀. At this allocation for everybody, about 164 èèyàn ló gba allocation Saturday. First Saturday tí wọ́n kọ́kọ́ wá torí wọ́n pọ̀ bíi 240 ni wọ́n. So a ṣe páàtì kan ṣe mọ̀ pé lọ́jọ́ kan tá a bá ń ṣe allocation sọ̀fíọ̀ gbọ́dọ̀ tẹ̀lé wọn gbogbo bíi plot tí wọ́n bá wà kí wọ́n ṣe corner piece sórí ẹ̀. So sọ̀fíọ̀ sọ pé góòlù lè ṣe lọ́jọ́ yẹn tí ó fi máa parí. Nígbà tó dẹ̀ parí ẹ̀ a sọ fún wọn pé next allocation o next Saturday o a confirm payment everybody àkáǹtì ni wọ́n ń sanwó sí owó receive ẹ̀ mọ́ confirm ẹ̀. Last week Saturday yìí a ṣe allocation for everybody gbogbo yẹn lọ gbalẹ̀ rẹ̀ document ẹni yẹn kan wà lọ́wọ́ mi mo ti scan ẹ̀ sí ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí mo ti scan document ẹ̀ sí ó ní òòrùn yẹn wá mo bí léèrè olóhùn lọ sí dọ̀hà. Okay sir. Ní kàkà olóhùn ò sí àràǹdì. Èèyàn kan. Bó ṣe wá di ọ̀rọ̀ dídrag ni òye mi o. Ẹni sùúrù sà èèyàn kan náà tún ẹni sùúrù ẹ má ti lọ sà ẹ jọ. Mo ní a lot of questions fún yín. Mo dún number 1 mo kọ́kọ́ apologize pé ní mi ò pè yín. Kí n kọ́kọ́ wá number yín kí n pè yín náà mo apologize fún yẹn. Ẹ má bínú ara jẹ́ ló ta mí. Couple with the fact wípé ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. Ṣóyé yín tí à ń drag láti bí ọ̀sẹ̀ 2 sí 3 ń sìn. Tí orúkọ yín dẹ̀ wà involved náà. Now one Anifowoshe Mutalib. Ó ní 1.4 million òun wà lọ́wọ́ yín láti bí 1 year. Ó ní fún òun náà nílẹ̀. Ṣé rí ẹ jẹ́ kí n sọ ọ̀gọ̀gọ̀ fún yín èmi fi Ọlọ́run tó dá mi mo fi ń búra fún yín àtijọ́ tèmi tí màá wọlé nù sàárè tí mo fi ń búra fún yín kò sí ẹni tó kówó fún mi láyé tèmi lè jẹ́wọ́ ẹ̀ o. Anybody tí ọba sọ ẹbí ẹni Anífowóṣe yẹn pé níjọ́ wo ni ó ti bá mi sọ̀rọ̀ nígbà wo ló ti ralẹ̀ ṣé ó béèrè fún dọ́kúmẹ̀ntì ẹ̀ kò rí Anífowóṣe tó ń sọ yìí Anífowóṣe kí ló pè é. Mutalib Anífowóṣe Mutalib Anífowóṣe Mutalib. Ẹ kó wá sọ́fíìsì wa kò sí pọ́blẹ́mù ṣé ẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ní grievances wọ́n ní kẹ́ wá sọ́fíìsì àwọn ohun lẹ̀ ń gbọ́ publicly yìí. Àwọn ibi tí dragi wọ̀ àwọn ibi tí dragi ti lè wáyé ni pé kéèyàn gbowó kó sọ pé òun ò gbowó tàbí kí ó deny wọn pé òun ò mọ̀ wọ́n rí tó fi eyín nísìnyí. Bẹ́ẹ̀ ni sà. Ibi tọ́rọ̀
Nàìjíríà dé ń sìn kò sẹ́ni tó lè jẹ́ £1. Àkáǹtì tí wọ́n ń sanwó sí corporate àkáǹtì mi ní limited liability àkáǹtì mi ní. Okay, sir. Tí bá ṣe ń bẹ̀ wọ́n stop àkáǹtì ẹ̀ even torí 1.4 million tẹ̀sán yìí tí 50 billion bá wà ní àkáǹtì ẹ̀ wọ́n máa stop àkáǹtì ẹ̀ máa close ẹ̀. Ẹbí gbọ́ EFCC wà ní Nàìjíríà ICPC wà ń bẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ ní Nàìjíríà téèyàn bá inú àkáǹtì tí wọ́n gbowó sí àkáǹtì ẹ̀ mo ti ń lò for the past 15 years ní ìlú jìbìtì rí mi ìbára ṣe 419 rí wọn close àkáǹtì mi rí mi close dojúmọ́ mo ń ṣe láìfù ní Nàìjíríà ẹni tó máa ṣe 419 wọn ní rí wọn wá wọn ní rí kí wọ́n bá bá mi tí wọ́n bá pé wọn rí mi lọ́fíìsì mi ni àbí wọn rí mi nílé mi ni ká wá bá mi bí mo ti ṣe láìfù. Another thing, sir. Láìfù lórí rédíò mi ò kò ṣe rìkọ́dẹ̀dì láìfù wọn rí mi ń bẹ̀. Bẹ́ẹ̀ni, sir. Ṣẹ́kùn lè wọlé nú stúdíò kí n sá lọ. Bẹ́ẹ̀ni, sir. Another thing, sir. Ẹni sùn ẹ má bínú ẹ mọ̀ ọdí tí ẹ fi ní bínú sí mi. Number 1 ọ̀rọ̀ yìí ti go viral kémi gan tó post ẹ̀. Number 2. Mi ò rí yín bíi blogger mi ò rí yín bíi blogger mo rí. Mi ò ń ṣe blogger mi ò dẹ̀ ń ṣàwọn tó ń drag èèyàn. Bọ̀ mo dúró wípé ẹ gbọ́ mi sà mi ò ń ṣe blogger. Ṣóyé yín analyst ni mi pé tá bá rí nǹkan ká sọ̀rọ̀ ń pẹ̀. Ẹ wo ọmọ tí irú ọmọ tẹ́lẹ̀ wo gbọ́ kínní ẹ̀ lánàá nísìnyí. Ẹ lọ wo péjì ẹ̀ padà ó ti gbé rìjọ́ndà padà ó ti gbé kínní ẹ̀ padà. Ta nìyẹn? Ṣé ẹni tó rá lákọ̀ọ́kọ́ só máa rẹ́lẹ̀ kejì ni? Ta nìyẹn sà? Ẹni lórí ilẹ̀ tẹ́ ń sọ lórí ilẹ̀ tẹ́ ń sọ igọgọgọ náà ni nà ó. Okay. Lórí ilẹ̀ tẹ́ ń sọ náà ni. Okay. Ẹ wá bá ẹ má tí lọ sà. À ń sọ̀rọ̀ lórí GTX homes ẹlẹ́ máa ń wò mí. Ṣé fóònù nọ́mbà ẹni onílẹ̀ ó wà lọ́wọ́ mi mo lè sẹ́ndì fóònù nọ́mbà onílẹ̀ sí yín ẹ pé ẹ bá sọ̀rọ̀. Okay, sir. Kẹ wá mọ̀ pé 419 ni mí gbà náà. Ẹ náà wọn àti ìpè àpè ẹ lọ wo nǹkan tẹ̀mí sọ lórí péèjì mi o. Mo ní àwọn èèyàn ń sọ wípé ẹni sùúrù ṣá. What is 1,600,000 àkáǹtì tí mo fi ń rọ́ọ̀nù billions of naira ló ń wọnú àkáǹtì mi. Ṣé mọ̀ pé ló. Ọlọ́run búra tí n bá dẹ̀ parọ́ ọ̀rọ̀ tí mo ń sọ ìkọ́lọ̀ ń jẹ mí níyà last week mo ìdá 50 million padà fún yàn because ọ̀rẹ́ mi ló ń tọ̀ nígbà tó ralẹ̀ ó ní ilẹ̀ tó ń ra yìí o ilẹ̀ tó fẹ́ develop ń sìn nígbà tó dẹ̀ fẹ́ develop ẹ̀ amú lọ síbẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ókè ilẹ̀ bíbá ilẹ̀ estate ni ó lè fi ilẹ̀ bíbá ṣe factory so in between níbi ká ti discuss ọ̀rọ̀ àwa mistake tí àwa ṣe ni pé àbá bèrè lọ́wọ́ ẹ̀ kó tó sanwó sí àkáǹtì tiwa so lẹ́tà tó dẹ̀ sanwó sínú àkáǹtì tiwa ó sọ pé òun ò lè wà pé ilẹ̀ tó máa fi ṣe factory lòun wá òun dẹ̀ fẹ́ ilẹ̀ tó máa develop kíákíá so àdẹ̀mú lọ sórí ilẹ̀ by the time ká dé orí ilẹ̀ tiwa estate ni a lè ṣe factory sórí ẹ̀ because ó máa disturb àwọn kìíní bó ṣe refund the 50 million. Hello sir. Ẹni sùúrù sà. Ẹni sùúrù sà. Bẹ́ẹ̀ ni sà. Ṣé rí pé tẹ́ bá lọ wo post tí mo gbé síbẹ̀ tí mo táàgì tó dé mi ò tiẹ̀ mọ̀ pé mọ̀ mí mo ṣàkọ mo ní Kọ́lá Olóòtú sà ẹ lọ wo kọ́mẹ̀ntì táwọn èèyàn ń kọ wọ́n ní láti máa sọ fún mi pé èmi ń ṣojú ṣáájú torí ẹ jẹ́ Yorùbá àtàgbàlagbà èmi ò fẹ́ sọ̀rọ̀ wípé ṣèbí ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ mi sà ẹ jẹ́ kẹ́mi náà sọ̀rọ̀. Kò lè lu jìbìtì fún 20 years káàkiri rí ẹ̀ ó ti máa tú. Àwọn tẹ́ sọ pé gbórúkọ mi rí àbí nǹkan kan yẹn anybody ló lè bá yẹn polówó. Wọ́n ní ambassador tó pọ̀. Àwọn company tẹ́ bá ń drag mi tẹ́ bá ní problem. Wọ́n ní ambassador tó pọ̀. Wọ́n nílé ọ̀pọ̀lọpọ̀ radio station àti television station ni wọ́n lọ. Ó mo gbọ́ yín sà mo gbọ́ yín sà ṣé ẹ máa jẹ́ kẹ́mi náà sọ̀rọ̀ sà tí mo fi owó àtọmọdé lẹ́nu mi tó bẹ́ẹ̀ láti sọ pé kẹ́ dákẹ́ fún mi bọ̀ ká má bàa pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí kò sí ẹni tí ò mọ̀ ẹ lọ wo kọ́mẹ̀ntì àwọn àwọn kankan èèyàn kan sọ pé òun fọwọ́ sọ̀yà pé no bàbá Kọ́lá Olóòtú òjẹ̀ ṣe lè mo lémi náà pé mi ò bìlí pẹ̀lú eléyìí ṣẹlẹ̀ ẹ má gbọ́ mi ẹ dákẹ́. Gbogbo tá à ń kó káàkiri ẹsẹ̀ mẹ́fà lèèyàn máa lò ń bẹ̀ ẹsẹ̀ mẹ́fà ní tiwa náà. Mo wá fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín sà ibi tèmi ń lọ nìyẹn mi ẹlẹ́ máa ń tẹ̀lé mi ẹ̀dẹ̀ ń gbọ́ ta sọ̀rọ̀ GTX gẹ́gẹ́ bí atúnlù ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà kí ló dé tí ẹ bá wa dá sí ọ̀rọ̀ yẹn
because lẹ́yìn ẹni sùúrù Sàmí ò tí ì ṣe tán ẹni sùúrù. Mọ́ṣákèmí ní sọ underground lórí kẹsẹ̀ nísìn èèyàn kì í fi ìtọ́ fọ ìgbẹ́ irú eléyìí tí mo ń dá sí nísìn as a broadcaster torí pé ẹni tí ó pè yín ọ̀rẹ́ mi tó pè yín yẹn kọ́mọ̀ bá dàbí ẹni pé mo di wípé mo dá tiẹ̀ lẹ́bi ni mo fi dáhùn èèyàn kì í fi ìtọ́ fọ ìgbẹ́ náà. Number one, kò sí nǹkan tí mo lè ṣe lórí ìdá ìsọ yẹn because mi ò sínú contract yẹn. Àwọn tó dẹ̀ sanwó fún yàn. Bọ̀ mo yìí rí pé wọ́n yìí fi yín polówó ibi tẹ̀mí lọ nìyẹn ẹ jẹ́ kí n láǹdì ní sa. Wọ́n yìí fi yín polówó ní few days ago ní 5 days ago fídíò yẹn leléyìí. Èmi nìkan kọ́ ni wọ́n fi. Ok, ìgbà tí ọ̀rọ̀ dẹ̀ ní issue kí ló yẹ tẹ̀ lè sọ fún wọn pé kó má fi yín polówó for now kó fi yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹni tó sọ 40 million sọ 40 million nù. Ẹni tó sọ $100 and something thousand sọ $100 and something thousand nù. Wọ́n pọ̀. Àǹtí Àdùnní ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín o. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín. Ṣé rí pé ẹ ń dráàgì orúkọ mi nísìn lórí tí mi mú. Mi ò dráàgì orúkọ yín. Èmi kọ́ ni mo gbé fídíò yín síta. Èmi náà rí níta ni. Ṣé ń gbọ́ mi sà? Èmi kọ́ ni mo post fídíò yín. Mo rí níta ni mo ní akílódé Kọ́lá Olóòtú kẹ̀. Mo ń gbọ́ yín sà, mo ti dákẹ́ sà, mo ń gbọ́ yín. Hello sà. Hello sà. Hello daddy wa. Ṣé láìní yẹn lọ ni? Ó dà pọ̀ mi ò tẹ̀ or something. Ẹ ló tó ti já ni. Mi ò mọ yín wá ń bì. Okay. Ẹ káàbọ̀ sà. Mo ti dákẹ́ sà, mo ní kẹsàn nǹkan tẹ́ fẹ́ sọ sà, mo ti dákẹ́. Ṣé rí ní Nàìjíríà ẹ jẹ́ kí n tó ẹ̀ láìtì yín. Ní Nàìjíríà mi ò mọ tìlú mi ò mọ tìlú tẹwàá mi ò mọ ti àwọn diaspora o. Tí anybody bá sọ $1 sínú àkáǹtì anybody tí nínú agreement wọn tó bá default agreement yẹn pé ó gba owó lọ́wọ́ èèyàn tí àkáǹtì tí o sanwó sí tí wọ́n close ẹ̀ orúkọ ẹni tó sanwó fún tí ò kú tí ò sọnù ó entitled láti gbowó ẹ̀ náà ó entitled láti gbowó ẹ̀ àwọn EFCC temperate wọn lásán wá take action against anybody tó bá ṣe 419. So ti yẹn nísìnyí ntí ò bá tẹ̀yẹ̀ lọ́rùn nínú agirimẹ́ǹtì ilẹ̀ tí wọ́n fẹ́ rà wọ́n rà sẹ́rí ntí kọ́kọ́ wà ní pé wọ́n mú yàn lọ́bẹ̀ bí wọ́n bá sílé kí wọ́n rán representative kí wọ́n lọ sórí ilẹ̀ tí wọ́n bá lọ sórí ilẹ̀ yẹn tí wọ́n bá wò ó bóyá ilẹ̀ táwọn fẹ́ rà ní bóyá ilẹ̀ táwọn ò fẹ́ ni so ti yẹn nísìnyí tẹ́mi bá fẹ́ polówó lẹ́sìn máa sọ fún yín pé òkè o tẹ́ ẹ bá sí Nàìjíríà ẹ̀rọ representative wa o tó bá dẹ̀ wò tẹ́ bá jọ àgírí tán tá a bá sọ pé ókè iye plot báyìí la fẹ́ ra lásẹ̀sẹ̀ gbowó tá a bá gbowó sínú àkáǹtì tá a bá yọ ilẹ̀ fún ẹni yẹn dandan ni ká ṣe corner piece sí torí wípé iye corner piece tá a ṣe ń jọ yẹn almost bí 80 something òun ni wọ́n máa ṣe demarcation tí wọ́n máa kọ orúkọ everybody sí bọ́ọ̀ì tó ra ilẹ̀ náà wà ń bẹ̀ nígbà tá a wà ń bẹ̀ nígbà tá a ń ṣe allocation ní last week every Saturday lábọ́n ṣe allocation Saturday tí tó ń bọ̀ ẹni sí àtúntò máa ṣe allocation mi every Saturday gbogbo fídíò ẹ̀ ló wà lọ́wọ́ mi tẹ́ bá fẹ́ kí n sẹ́ndẹ̀ máa sẹ́ndẹ̀ sí ẹni tí ẹ lẹ́ẹ̀rí fídíò rẹ̀ tó ń complain yẹn ó wà nínú ọ̀hán nígbà tá à ń ṣe allocation last week Saturday ẹ5 láti orúkọ ẹ̀. Ó lóun wà ń bẹ̀ ló sọ. Kò sí ń bẹ́ẹ̀ níjọ́ tá a kọ́kọ́ ṣe allocation tí mo sọ pé 165 ni wọ́n dẹ̀ ni wọ́n lè ṣe àwọn bricklayer àtàwọn sọ̀fíọ̀ wọ́n ní wọ́n lè yọjú 80 lọ́jọ́ yẹn ẹ̀yin náà wò hours ni wọ́n fi máa yọ ẹyọ kọ̀ọ̀kan síra wọn a dẹ̀ ní ókè o ilẹ̀ rẹ o ilẹ̀ yín rẹ o tó bá di next allocation ilẹ̀ yòókù máa rẹ́dì ẹ̀yin yòókù ẹ wá ní bàbá yìí a ṣe tàwọn tá a fẹ́ ṣe ń jọ yẹn ó dẹ̀ lọ ń jọ yẹn instead tí yóò fi padà wá níjọ́ Saturday tó kọjá tá a sọ allocation yẹn 5 lápò orúkọ ẹ̀ tí ò wá àárí
So later ló sọ fún mi pé òun wà ń dọ̀ ha. Ó wà ń dọ̀ ha ó dẹ̀ lọ sọ fáwọn blogger kan mọ́ blog orúkọ ẹ̀. Ṣé wo fídíò yẹn sà ṣá? Ṣé wo fídíò yẹn sà? Ó lóhun tẹ̀lé yín débẹ̀ pé ẹni 2 minutes away níbẹ̀ pé bọ̀ǹgbà táwọn máa fi lọ Ìsẹ́yìn náà gbé àwọn lọ. Pé kì í ṣe ibi tó fi wọ àwọn náà gbé àwọn lọ. Ó ní àwọn 20. Ó láwọn 20 náà fún nílẹ̀. Ó lórúkọ òun ò sí nínú ẹ̀. Then kí ló jẹ́ pé ọ̀dọ̀ yín ló sanwó sí sà tí ò sanwó sínú account company tó talẹ̀. Kí ni relationship tẹ́mọ̀ tó wà láàrin èmi àti company tó talẹ̀? Èmi béèrè ni sà because tí bá fẹ́ ra nǹkan sí. Mi ló ti ralẹ̀ ilẹ̀ mi ló rà. Ilẹ̀ mi kí lẹ̀ ń sọ yìí ilẹ̀ mi ló rà. Ẹ yẹ ṣe ń sọ fún wa ni òun lòun ralẹ̀ lọ́dọ̀ company ló sọ. Ẹ má bínú sí mi. Nǹkan tẹ́mi gbọ́ lèmi sọ. Ó ẹ̀yin lẹ́ni ilẹ̀ tó ẹ̀yin lẹ́ni ilẹ̀ yẹn. Kola Olootu production ló dẹ̀ sanwó sí bọ́dẹ̀ confirm owó ẹ̀. Kì í ṣe iOS com kínní. But documents tán send sí mi sìn sà kò sọ pé Kola Olootu company. Ẹ má bínú sà o. Kínní yẹn ní RO and company properties. Tẹ́ bá mọ̀ nípa business owó lẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ mọ̀ wípé tí ẹ bá ní ilẹ̀ ń sìn yìí bí mo ti wulẹ̀ kí n lówó tó mi lè kó gbogbo owó mi partner máa ń wà lórí ilẹ̀. So ti èyí nìsín partner tí ẹ bá partner pẹ̀lú bank ẹ partner pẹ̀lú individual ṣe bá partner pẹ̀lú ẹ̀ so ti èyí nìsín yìí ó kọ tiẹ̀ náà máa reflect because ẹjọ́ register kìíní yẹn lórí ìjọba ní deed of assignment ẹjọ́ register lórí bóyá red copy ni. So orúkọ tó wà ńbẹ̀ orúkọ tó bá jáde orúkọ tá a bá ti for instance ṣe wọ́n ti lè ṣe red copy ilẹ̀ nísìn láti 2 years ago kẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gbà lóde ẹ̀dẹ̀ fẹ́ talẹ̀ tó jẹ́ inú ilẹ̀ tó ní red copy definitely red copy orúkọ tó wà ńbẹ̀ náà ló máa wà ńbẹ̀. So ti yẹ yín nísìn ilẹ̀ téèyàn lè ṣáàtì fún téèyàn lè mú lọ secretariat kan lọ wò lórí sísítẹ̀mù ni pé wọ́n dẹ̀ sọ pé wọ́n lọ sísẹ̀ wọ́n ti ṣe kankan pé èyàn ò lè wà stupid èyàn ò lè gọ̀gọ̀gọ̀gọ̀ kó dẹ̀nsì kó lè fẹ́ra lẹ̀ ń bàdàn kí wọ́n gbé lọ sí sẹ́yìn kó dẹ̀ gbà ń bẹ̀ náà kó tún máa sọ pé kí wọ́n wá allocate ẹ̀ fún òun bẹ̀ kí ló dé tí ò sọ pé òun ò ra lẹ̀ mọ́ kó sọ pé níbẹ̀ pé rárá òun ò láìkí ilẹ̀ yìí o tí a bá kí wọ́n tó lọ́jọ́ yẹn gọ̀gọ̀gọ̀gọ̀ kò ń ṣe jọ́ tí wọ́n sanwó kò ń ṣe jọ́ yẹn là ń sa allocation wọ́n ti lọ wọlé wọ́n ti ṣe inspection after inspection la máa sa allocation so ti yẹ yín nísìn so definitely gbogbo tí wọ́n ń sọ yẹn gbogbo tí blogger ń sọ yẹn àwáwí ni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá sọ ń sìn tí mo rí bíi pé bóyá broadcaster ń sọ̀rọ̀ lọ́rọ̀ anybody ẹlòmíì ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ ẹlòmíì ọ̀dẹ̀ mọ implication kéèyàn kàn jáde sórí fóònù kó mọ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ tí mo kọ́ nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ni and the 42 years tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò mi ìrọ̀yàn lẹ́wọ̀n mi ìbáyé èèyàn jẹ́ rí mi ìṣiṣẹ́ nǹkan tí ò dá fún èèyàn rí bí nǹkan bá ti rí kódà tí n bá sọ̀rọ̀ èèyàn ó dọ̀ á mọ̀ pé òun láṣejù because mo máa make sure pé mo balance ẹ̀ pé mo rí ọ̀tún mo rósì mo sì gbá tẹnu àwọn méjèèjì ẹ tó bá jẹ̀bi ó máa mọ̀. Ṣé mọ̀ pé tó bá gbẹ́jọ́ wá fẹ̀yìn náà ẹ máa gbé jáde ní wípé ẹ ń fún wọn l'opportunity láti wá defend ara wọn o àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni ẹ̀yin fún mi l'opportunity láti defend. Mo fún yín l'opportunity ẹ lọ́wọ́ nǹkan tí mo kọ̀ mo ní bàbá Kola Olootu mo ní what is happening sir. Irú ti bloggers yìí sì tó gbé kò fún mi l'opportunity. Mo ní what is happening sir so that means I was giving you opportunity mi ò kọ nǹkan kan sórí ẹ mo ní what is happening sir ni mo kọ lẹ́yìn caption mi Sahara reporters wọ́n bá gbé news náà wọ́n láwọn ti reach out o àwọn ti post kìíní àwọn máa reach out o kọ́ ẹnìyẹn wá defend ara ẹ̀ o ní omi pé wọn ò lè broadcast nǹkan tó ṣẹlẹ̀ mi ò accuse yín of anything but mo yìí fẹ́. That is threatening o sharing ní broadcasting. That is what sir. Gbogbo sálọ ní ẹtìkì títí ẹ. Bẹ́ẹ̀ni sà. Kẹ́ tó gbé ẹni story kẹ́ tó kí story kankan kẹ́ tó gbé ẹni story. Bẹ́ẹ̀ni sà. Ẹ gbọ́dọ̀ kọ́kọ́ balance ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ tí ẹni tí wọ́n bá mẹ́sùn ẹ̀ wá tó bá sọ pé òun ò fẹ́ sọ̀rọ̀ òun ò ráyà ẹ̀. Àìmọye ìgbà ni Oríyọmí ti ṣe show tó máa lóhùn pé ẹni tó ń fọ ẹ wá fẹjọ́ sùn kó yọjú o bọ̀ wọ́n á ti gbé síta sà kan tó pẹ́ nìyẹn. Láíláí ẹni tẹ̀ ń sọ yẹn ò ní ṣe bẹ́ẹ̀ láíláí ó kọ́kọ́ máa kọ lẹ́tà ó máa rẹ́ẹ̀tì ẹni yẹn. Ó dá mo ti gbọ́ sà ó dẹ má bínú. Ó máa rẹ́ẹ̀tì ẹni yẹn tẹ́ni yẹn bá gba lẹ́tà tí ò bá wá ẹ free.
à ń rí oríṣiríṣi even à ń rí oríṣiríṣi even Sahara gan. Tẹ́ bá go live èmi náà pè síbẹ̀ máa ṣàlàyé ni sá. Ṣé ó wá make sense? Nígbà tí mo lè pe àǹtí àdùnní kí n kọ̀nfàmù pé nǹkan tí wọ́n wí rèé o. Ṣé mo pé tí n bá. Kẹ̀dẹ̀ dìfẹ́ǹdì tí pẹ̀lú púrúfù. Mo ti gbọ́ sà. Kí n dẹ̀ make sure pé ẹni yẹn ókè o òótọ́ ló sọ ń pa yín o irọ́ ló sọ ń pa yín o. Ok, kí ló dé tí ẹ reach out sí ìgbà tó ń gbé lẹ́tà yẹn because èmi ti lọ wo orí péjì yín sà. Ìgbé bóyá ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀ because kí níyàn àtàná ni mo ti rí tẹ́mi ò post ẹ̀. Ìgbà. Mi lè sọ̀rọ̀ lórí ẹ̀ torí mi rẹ̀. Ẹ dẹ̀ lẹ́ fẹ́ kí nǹkan go viral. Ẹ bá sọ̀rọ̀ lórí ẹ̀ ìgbà tẹ́ ẹ fẹ́ go viral. Ẹ ti panú ẹ̀. Mo tún ẹ̀pù ẹ̀ nìyẹn. Mo tún ẹ̀pù fake news nìyẹn. Nǹkan tẹ́yìn rò nìyẹn. Fake news ń spread ẹ wá fẹ́ lẹ́fẹ́ fi stop ẹ̀. Lónìí kí ni. Ẹ ṣàlàyé ni. Kí ni capacity page ẹni listing? Kí ni capacity page ẹni tí ó ń blog? Kí ni capacity tí màá fi wá defend? Ok, ṣé torí yẹn ò ní capacity àti go viral ẹ̀ ṣe sọ̀rọ̀ sà? Mo ní ṣé torí yẹn ò ní capacity àti go viral ẹ̀ ṣe sọ̀rọ̀ sí wípé ó máa tó die down. No. Kò ń ṣe bẹ́ẹ̀. Kò ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin sì torí wípé you handle it with maturity lèmi fi down. Ó dà sà, Ọlọ́run apẹ́yìn náà lè sà. Ẹ̀mí ìmọ̀ bóyá ẹ lè fún mi níṣẹ́jú. Tó bá jẹ́ ẹni tí ò mature, mo mọ next thing láti ṣe now. Èmi náà mọ next action láti take. So ti yé nísìn. Yes sir. So mo mọ necessary action láti take nígbà tí mi bá borúkọ èèyàn jẹ́ tí èèyàn ń rajà lọ́ọ̀ mi. Orúkọ wa ò ní bàjẹ́. Kó má bàa bàjẹ́ náà ni mo ṣe ní what is happening sir. Mo ní no. Mo dẹ̀ fi ń operate mi parí for the past 15 years. Tí mo ti gba nọ́mbà yẹn. Ṣé lè ẹni sùúrù sà, ṣé lè jẹ́ ká tún kinní yìí gbọ́ sà? Ṣé lè jẹ́ ká tún kinní yìí gbọ́? Kẹ́yìn náà gbọ́ nǹkan tó ń sọ nínú àbí kí n má replay ẹ̀. Èmi ti gbọ́ already ṣé bí ọ̀rọ̀ ti blogger ni. Ṣé ẹ ti gbọ́ lẹ́ẹ̀kejì? Ṣé ẹ ti gbọ́ngbà tó tún ṣe lẹ́lẹ́kejì? Irọ́ o, ti blogger kọ́ lèmi rí o, tọmọkùnrin kan tó call yín out ni o. Ṣé yẹn lẹ ń sọ? Ọmọkùnrin wo nìyẹn? Bóyá ẹ̀. Ó náà ni mo ń sọ. Mo ti gbọ́. Ṣé ẹ ti gbọ́ lẹ́ẹ̀kejì tó ṣe lẹ́yìn yẹn? Ṣé mọ̀ pé time difference àwa ṣẹ̀ṣẹ̀ ń jí bí ni mi ò rẹ́ lẹ́ẹ̀kejì tí mo rí ní eléyìí sà. You see, by the time tẹ́mi wá defend alákọ̀ọ́kọ́ yẹn kí n tó bá sọ pé ó ti tó gbé ó tún ti tún mi gbé ó tún ti tọrọ mi sọ. Èmi ò kì í ṣèyàn bẹ́ẹ̀ wá. Because ibẹ̀ ló ti sọ wípé wọ́n gbóhùn lọ sí Ìsẹ́yìn. Ẹ̀yin dẹ̀ ní pé kò sí ń bẹ̀. R&O and company position is desirable too. You may explain better. Sir? Daddy wa mo ń dá yín lóhùn sir. Kì í ṣe ọ̀dẹ̀ kì í ṣe amukọ mẹ́kọ. Bẹ́ẹ̀ni sir. Ẹlẹ́fẹ́ ra lẹ̀ Ìbàdàn. Wọ́n wá kó yín sínú mọ́tò. Wọ́n wá gbé yín lọ sí Ìsẹ́yìn. Ẹ wá dé Ìsẹ́yìn. Wọ́n wá filẹ̀ yẹn hàn yín. Ẹ wá dúró láti sa allocation. Wọ́n wá ní allocation yẹn ọ̀kan yẹn nígbà tí àwọn èèyàn pọ̀ wípé next allocation náà máa ṣe. Kí ló dé nígbà tẹ́ gbé yín lọ sí Ìsẹ́yìn tẹ́ ẹ̀ sọ lójú ẹsẹ̀ pé iṣẹ́ nǹkan ni mo béèrè fún. Bẹ́ẹ̀ni, Ìbàdàn ni mo sanwó fún. Ìbàdàn ni mo sanwó fún. Ìbàdàn ni mo sanwó fún. Àìdá kẹ́ rìfọ́ọ̀dù owó mi tàbí kẹ́ fún mi nílẹ̀ Ìbàdàn. Kí ló dé tí ó ń tọ̀hún ní sọ bẹ́ẹ̀? Ọjà ló dé lórí dòwe bí wọ́n bá tí ẹ̀ bá ti fẹ́ bí àwọn èèyàn bá fẹ́ pajá jẹ wọ́n á ní ajá àdìgbòlugi. Gẹ́tì ẹ̀. Tí wọ́n bá fẹ́ pajá jẹ nísìn wọ́n á ní sọ pé ajá Ọlọ́run tó wò lélẹ́yìí wọ́n á ní ajá àdìgbòlugi. So possible ni. Ṣé mo mọ̀yàn nísẹ̀, ṣé mo nílẹ̀ nísẹ̀, ṣé mo ṣe rí ọ̀rọ̀ tí ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ GTX sà, ẹ ti ṣàlàyé yẹn. Bóyá ẹ sọ pé ẹ máa bá wọn yanjú ẹ pé yẹn máa clear, àbí sà? Ẹ ti ní ẹni tó sọ pé òun sanwó náà kó wá bá yín, ìyẹn Abdul Talib yẹn náà. Àbí? Kò sẹ́ni tó sanwó fún mi. Tó lóun san 1.4 million sákàùntì yín láti last year pé òun ò rí nǹkan kan dì sí àti ìlà tó wó. Kò sẹ́ni tó sanwó fún mi tí ò rí ẹgbà ẹ pé kẹ́gbẹ́. Okay. Kẹ́gbẹ́ speaker pẹ̀lú mi. Okay. Mo ti ní kó pè tó bá lè pè wọlé. Tí ò bá
rí lẹ̀ gbà tí ò bá rí lẹ̀ rẹ̀ gbà ìwé ẹ̀ wà lọ́wọ́ tí ò bá ti gba location ẹ̀ òun ni ò wá ìwé ẹ̀ wà lọ́wọ́ mi gbogbo documents everything wà lọ́wọ́ mi bí báyìí. Yes sir, nǹkan kan ṣẹlẹ̀ ní orí social media nígbà kan sir, mi ò mọ̀ bóyá ẹ ń gbọ́ ń pẹ̀ wọ́n pè wọ́n ní crowd one blogger kan Parara ló advertise fún wọn Parara mock news immediately tí Parara rí wípé wọ́n pé scam ni wọ́n fún rẹ̀ ló sáré pariwo síta sà tó ń pariwo fáwọn èèyàn ẹ má sanwó sí crowdfund o ẹ má sanwó sí crowdfund o don't pay into crowdfund o they are scam o I don't know what is going on I'm washing my hands clean now GTEx sọ pé scam ni wọ́n but there are lots of people that bought land from them. And some of them kept saying, and I have the video, ibi tẹ́tí advertise fún wọn. Of course, you have a right to advertise for them. But I still think, for integrity's sake, ẹ rí ọ̀rọ̀ wọn tó ń ṣẹlẹ̀ láti bí 2 weeks because ìyẹn náà fi wá rò pọ̀wọ́ mi sìn. Ẹ̀yin nìkan kọ́ sà, but ẹ̀yin ni one of the most respected person. Ìgbà tí irú Parara bá lè ṣe nǹkan tó ṣe. Ẹ fàwọn bíbí artist yẹn lẹ̀ sà. Ṣé borúkọ yín ẹlẹ́ ti build orúkọ yín for the past 40 years nígbà tó tiẹ̀ tí bí ẹlòmíì nínú àwọn tó ń ralẹ̀ yìí. That means pé ẹgbẹ́ àwọn ọmọ yín wà nínú àwọn tó ń ralẹ̀ yìí tó yẹ pé nínú òtútù nǹkan kan náà fi kówó jọ tó fi ralẹ̀ yẹn but because wọn ò sí ní Nàìjíríà allocation wọn ò rí ilẹ̀ wọn ò rí owó wọn ò rí gbà. Ẹni sùúrù mi ò sọ pé ìní GTEx. Lórí program tó ń ṣe àǹtí àbùnú lórí program tẹ wà yẹn sì kí n send the advert síbẹ̀ kí n send anything advert síbẹ̀ tó bá di wípé all problem the only right tẹ ní lórí program yẹn ni kẹ́ ẹ delete advert yẹn pé kẹ́ ẹ delete ẹ̀ kó lórí. Kéèyàn send advert yàtọ̀ sí pé wọ́n gbé advert fún mi pé mo fọwọ́ sọ̀yà. Kéèyàn gbé advert sórí link mi lórí comment section mi ó yàtọ̀ sí pé wọ́n gbé nǹkan wá mo wá ń fọwọ́ sọ̀yà ṣe bí fídíò tẹ́ ti fọwọ́ sọ̀yà fún wọn lélẹ̀ tí mo gbé sórí screen yìí. Ẹni sùúrù nǹkan tẹ̀mí sọ ni wípé nígbà tí ẹ rí wípé ọ̀rọ̀ GTEx ń jà ràn-ìràn pé àwọn èèyàn sọ owó nù tó gbé fídíò yín kò yẹ kẹjẹ́ kán gbé fídíò yín lẹ́lẹ́kejì wọ́n ṣẹ̀ gbé fídíò yín 5 days ago 5 days ago ní sà. Ṣé íńtánẹ́ẹ̀tì máa ń gbàgbé ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ bá ṣe nǹkan 5-10 years. Àwọn ló repost ẹ̀ GTEx ló repost ẹ̀ GTEx ló repost fídíò yẹn sà GTEx ló repost ẹ̀ bẹ́ẹ̀ ni níjẹta àbí jẹrin. Kí ló sọ ń pa ẹ̀. Wọ́n gbé yín pẹ́ polówó ọjà fáwọn oníṣẹ́ lè dákẹ́ kí n play ẹ̀ ẹ dákẹ́ sà ẹ má bínú. A fẹ́ parí gbogbo ìpàdé pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ iléeṣẹ́ GTEx tí a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàná ẹ rí i pé a lọ sórí ilẹ̀ ní Kòròdú a lọ sórí ilẹ̀ ní Lẹ́kì ọ̀gá àgbà iléeṣẹ́. Ẹ má twist ọ̀rọ̀ mi sà mi ò ní jẹta lẹ ṣe. Fídíò nìyẹn. Old video but wọ́n tún gbé jáde láti convince àwọn èèyàn nǹkan tèmi sọ nìyẹn. Ẹdún àti àdùnní ṣe fẹ́ ẹ̀bù àwọn èèyàn yẹn àbẹ́ẹ̀fẹ́ ẹ̀bù wọn. Bẹ́ẹ̀ bá dá wọn lóhùn kò kan mí. GTEx ti ń bá mi sọ̀rọ̀ GTEx ti ń bá mi sọ̀rọ̀ bọ̀tọ̀rọ̀ tó ń sọ ò tí ì dùn létí. Kí ló dé tẹ̀yìn àti GTEx tẹ̀ yanjú ẹ̀ pẹ̀lú GTEx. Eléyìí ò dáa sà ọ̀rọ̀ tẹ́sán yóò dáa o. So because on sanwó sàkáǹtì yín kọ́ máa fi yín polówó ọjà lọ ṣé mọ̀ pé wọ́n tún fi yín polówó èyí tó wà l'Amẹ́ríkà stylishly. Láíláí nígbà tí ń bá wọn polówó ẹ̀ àwọn náà mọ̀ pé wà illegal now. Ẹ bá wọn polówó ẹ̀ but they are using you to convince people. Bí báwo ni wọ́n ṣe. Kí ló dé tẹ̀yin ò lè ṣerú disclaimer tí Parara ṣe. Ilé ṣe disclaimer nígbà tí mi tí ì rí evidence. Ṣe disclaimer nígbà tí mi tí ì rí evidence. Ṣebí tèmi la gbé wá sí. Ṣebí tèmi la lẹ́nìkan blọ́ọ̀gì nísìn. Èmi tá lẹ́nìkan blọ́ọ̀gì nísìn tí mo dẹ̀ mọ̀ pé wọ́n ni. Ṣé tó bá at the end of the day tí bá ti ṣe disclaimer tó bá jẹ́ pé àwọn náà wọ́n fẹ́ blackmail. Ṣẹ́rí torí ẹjẹ́ àgbàlagbà ni mi ṣe fẹ́ sọ̀rọ̀ sá o honestly ẹ má bínú sá torí bí tẹ́ ti ń sọ̀rọ̀ lọ máa fa àwọn nǹkan kan jáde níbi ọ̀rọ̀ tẹ́ sọ.
èèyàn fẹ́ ra ilẹ̀ kárùkíní kan lẹ polówó fún ROI property àbí kankan lẹ polówó fún ẹni sùúrù. Orúkọ mi ni mo ti polówó. Kí lè torúkọ yóò wá sí lórí pépà pẹ́yìn lẹ́ni ilẹ̀ sà. Àgò tó sì wà lórí agreement yẹn àgò tó wà lórí agreement yẹn torí wípé tí wọ́n bá fẹ́ ṣe survey tí wọ́n fẹ́ change survey yẹn lórúkọ wọn orúkọ survey orúkọ red copy survey tó wà lórí ilẹ̀ yẹn àgò ni tó ti ẹyin nìsín you can change it bí change of ownership tẹ bá ra káà lọ́wọ́ èèyàn sí tẹ fẹ́ change ẹ̀sẹ̀ ẹ fẹ́ change plate number ẹ̀ sórúkọ ara yín tó ti ẹyin nìsín nǹkan tó fà á nìyẹn o kò síbi kankan tèmi ti mú kànmọ́kàn láyé mi rí o kò síbi kankan tí mo ti mú kànmọ́kàn láyé mi rí o. So ẹ ń sọ fún mi wípé irú nǹkan tí Parara ṣe yẹn láti save àwọn èèyàn ẹ̀yin ò lè ṣe irú ẹ̀. Kí lẹ rò pé mi lè ṣe tí ẹ bá ṣe investigation yín proper investigation. Kí ló òun là ń sọ ń sìn tẹ bá fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ náà tẹ ti gbọ́rọ̀ yẹn. ṣé bí tẹ bá rí mi lọ́la tí bá polówó wọn tàbí tí mo bá yẹ̀ṣẹ̀ ṣe bí wàá gbà fún wọn. Kò yẹ kán tún lọ advert. Parara sọ fún wọn pé wọn gbọ́dọ̀ lòun mọ́. Parara sọ fún àwọn crowd fund we are crowd one ó ní wọn gbọ́dọ̀ lòun mọ́ fún rẹ̀ ojoojúmọ́ ló dẹ̀ ń pariwo kinní yẹn every day ló fi ń bọ́ta tó fi ń sọ kò sí nǹkan tó ní kẹ́yìn náà má ṣe irú ẹ̀ wípé GTX tẹ́ ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kẹ́ ẹ sọ̀rọ̀ lórí péjì yín ẹni sùúrù kẹ́ gbọ́ mi sà ẹni sùúrù mò ń bínú sí yín mi ò ní dákẹ́ fún yín mò ń bínú sí yín ẹ má pa ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu ẹ má bínú sà mo with all due respect sà ẹ má pọ̀rọ̀ mọ́ mi lẹ́nu kálẹ̀ mi ni yín pẹ̀lú gbogbo nǹkan tó ń jà ìràn yẹn máa kọ́ńtàtì máa ní pé báwo ni máa ní nǹkan báyìí ń jà ìràn lórí social media mo dẹ̀ polówó ọjà yẹn mo fẹ́ tú ọ̀rọ̀ yẹn débi tó dáa kálẹ̀ mi ni yín máa kọ́ńtàtì àwọn tó ń complain gbogbo àwọn tó ń complain mo lè fún yín lórúkọ wọn àti nọ́mbà wọn kẹ́ pè wọ́n. Ẹ̀dẹ̀ ní pé kò sí evidence ẹ lọ sórí Google àìmọye cases lórí Google nípa ilẹ̀ tẹ́ bá wọn polówó. Àìmọye cases tí FCC gan ti dá sí ó wà lórí Google ẹ̀dẹ̀ ní kò sí evidence. Hello, Àǹtí Àdùnní. Hello. Mo ń gbọ́ yín jàre bàbá mi. Nǹkan mo fẹ́ sọ ní pé bàbá Kọ́lá Olóòtú ẹ sọ fún jíṣẹ́ kó máa lo old fídíò yín fi ṣe advert fún àwọn èèyàn gan. Exactly. Á dá fún yín. Ṣọwọ́ kékeré làwọn èèyàn sọnù ni. Old video yẹn kó máa lò fún because wọ́n try láti lo fídíò yín. God bless you. Àǹkan fún àwọn èèyàn. Ṣé ìsọjẹ́ pé ó ti do. Gbogbo àwọn tó advertise fún wọn la máa drag. Gbogbo àwọn tó advertise fún wọn la máa drag. Wọ́n ṣe gbé fídíò yẹn síta ni now like 4 days ago. Old video ni but wọ́n ṣe tún gbé jáde. Exactly. Àwọn dẹ̀ ní pé kò ṣe nǹkan kan àwọn ò ní ṣe nǹkan kan sí. Àwọn aláta ṣé mọ̀ pé torí advert yẹn torí GTX làwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ sí mi lórí bàbá Kọ́lá Olóòtú sí wọ́n bú mi lórí page lórí post yẹn ni now. Àwọn èèyàn bú mi ní pé èmi fẹ́ cover bàbá Kọ́lá Olóòtú èmi lè fò bọ́ta fún GTX èmi ò sọ̀rọ̀ nípa bàbá Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ eléyìí wípé ká ní GTX ni màá ti fò bọ́ta. Ẹ má jẹ́ kó fi yín mislead àwọn èèyàn nǹkan tá à ń sọ nìyẹn sà ẹ má bínú tẹ bá jẹ́ gbọ́n mi àbí tẹ jẹ́ dádì mi àbọ̀ nkú mi nǹkan tí máa sọ fún yín nìyẹn ẹ má jẹ́ kó lóyìn fi mislead àwọn èèyàn kó lọ sort out gbogbo àwọn tó ń tọ́ra lẹ̀ tó hàn fún nílẹ̀. Ẹ má bínú pé mo pariwo sà ẹ má bínú sà o. Ṣé gbọ́ sà with all due respect ẹ má bínú sà ṣé gbọ́ sà. Ó nọ́mà kájà a máa parí ẹ̀ náà ní mi ní anything against yín. Ṣé wọ́n ti kúrò ni? Hello sà. Mi ò mọ wọn sọ̀rọ̀ mọ́ wọ́n bóyá mute wa ó dà pọ́n ti mute wa. Anyway ẹ ṣé gan mo dúpẹ́ o. Mo ní ẹ má bínú sà. Yes sir. So
ẹ ṣe sà aṣọ ti yí tí yín náà ní fàyà sà. ẹ máa ṣe findings sí dáadáa. Yes, sir. tó ti yín ní sọ ọlọ́run ní da epo sí aṣọ àlá yín. Àmín. aṣọ àlá tẹ wọ ọlọ́run ní da epo sí. Àmín, sir. tó ti yín ní sí. Bẹ́ẹ̀ ni, sir. sẹ́rí ti jíjẹ́ ìsẹ́yìn sí náà ẹ wádìí ẹ̀ délẹ̀. mo ti wádìí mo ti ráwọn rìsíìtì wọ́n da rìsíìtì fún mi mo dẹ̀ tún sọ fún Gtex mo ní kí Gtex wá ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ Gtex ò dá mi lóhùn kò dáhùn ó ń bú èébú lórí péèjì ẹ̀ ni kò dáhùn mo ní Gtex my page is open fídíò tí mo ṣe yìí wà ń bẹ̀ níbi tí mo sọ pé the page is open o kọ̀ràn kó wá bá mi ó lọ sọ́dọ̀ Daddy Freeze fídíò tó ṣe lọ́dọ̀ Daddy Freeze àtàdírẹ́sì ibi tó ní consent email sí wọ́n tún delete ẹ̀ ǹgbà tán ṣe tán kí náà delete ẹ̀ fún ó dẹ̀ níbi tán ti lè contact ẹ̀yìn yẹn ẹ ti delete fídíò kí lè delete ẹ̀ fún gbogbo question tá ń béèrè lọ́wọ́ ẹ̀ńjọ́ yẹn èébú ló ń bú ó bú mi ni nígbà tó dójú ẹ̀ ń sìn ṣe bóun fúnra ẹ̀ ló tún send message sí mi pé àwọn fẹ́ ṣe allocation o kíní kan kódé tó sọ bẹ́ẹ̀ èébú ó lọ ń bá wọn jà níbì kan ni mo lọ bá ń bẹ̀ pé won't you stop this thing and just save your name and your face if you think you are genuine tí mo lọ bá níbi tó ti ń bá àwọn èèyàn fa wàhálà àwọn tó jẹ lówó ló tún lọ ń bá jà táwọn yẹn sọ pé àwọn máa bá tiẹ̀ jẹ́ èmi ka gbogbo nǹkan tó ń sọ bẹ́ẹ̀ mi ò dá sí wọn o tán láwọn ti report tiẹ̀ pé ọlọ́pàá ọyìn máa gbẹgbẹ̀ yẹn àwọn ò ní jẹ́ kó mí ẹni tó ní 40 million wà lọ́wọ́ ẹ̀ ẹni tó ní kinní kan wà ẹni tó ní $100 gbogbo wọn wà ń bẹ̀ gbogbo wọn jọ ń búra wọn ń bẹ̀ ni ọ̀rọ̀ tó bá ti dọ̀rọ̀ public èèyàn ṣe ní kọ̀rọ̀ mọ́ á ti dàbí ìpolúwẹ̀ ìṣojú ìṣáájú so ẹ má bínú sà ọ̀rọ̀ tó ti wà ní gbangba tó bá ti di pé ó ti bọ́ sí kinní ẹ lọ́wọ́ nǹkan tí mo kọ mo ní bàbá Kọ́lá Olóòtú ẹjọ́ sà kí ló ń ṣẹlẹ̀ o what is happening mo ní that was what I said toró ti bọ́ sí gbangba èmi kọ́ ni mo put ẹ̀ síta ó ti wà lórí eye opener láti bí how many hours kí n tó rí mo rí lórí another page mo ní kó má dàbí pé àwọn èèyàn kan náà ló send ẹ̀ sí mi. mo máa tún bẹ̀ yín lẹ́bẹ̀ kan. mo ń gbọ́ yín sà. alákọ̀ọ́kọ́ yẹn tẹ́ gbé ẹ bá mi tún wo bóyá kí n sẹ́ndì fídíò ẹlẹ́ẹ̀kejì ẹ̀ sí yín. Yes sir. kẹ́ ẹ tún gbé yẹn náà kẹ́ ẹ tún sọ̀rọ̀ lórí ẹ̀ náà. ẹ sẹ́ndì máa sẹ́ndì ẹ̀ sí wọ. Yes sir. Okay. ẹ bá mi sẹ́ndì sáwọ́ alátàwọn sẹ́ndì sí mi. ẹ ṣe gan sa o aṣọ yín yóò ní fàyà sà mo dúpẹ́ o ẹ má bínú sà o. Yes sir. Wọ́n ṣe kọ́ wa ń bí nìyẹn. Yes sir. ẹ ṣe àwọ̀ aláta God bless you. nǹkan tó ń fi kọ́ wa ń bí ni when you see something you say something ni ẹ má bínú. Ní pé tá bá rí nǹkan ká gbẹnu dákẹ́ ká máa wá pè lábẹ́lẹ̀ so that ẹlòmíì ò ní sẹ́rí mọ́ nǹkan tí ò yẹ kí wọ́n sẹ́rí mọ́ bóyá yẹn ló wà lára mi torí náà ẹ má bínú sà mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá wa yanjú ọ̀rọ̀ yẹn àti Abdulmutalib yẹn náà tó ní òun gbé kí ló lóun san 1.4 million okay ó tiẹ̀ ti wà ń bẹ̀ Abdulmutalib anífowóṣe Baba Kola Olootu, if you are watching this video, say you should contact him. Ipe ibi tí error bá ti wá, ibi tí confusion ti wá, àwọn máa sort it out. Wọ́n láwọn tí ń talẹ̀ ti pẹ́, irú eléyìí ò ṣẹlẹ̀ sí àwọn rí. Àwọn ò ń ṣe àgbà tó máa di àgbàyà. Orúkọ àwọn ó wà more important sí àwọn than owó tẹ́lẹ̀ san pé owó yẹn ò tó nǹkan kan, kò tó nǹkan kan ní ọwọ́ àwọn. So ibi tó bá ti jẹ́ pé kan má ti wá, ẹ lọ bá wọn, please. So that you can sort it out. I know he's a reputable man. So I was shocked when I saw the video. Ni mo ṣe ní irọ́ mo tún kọ síbẹ̀ mo ní no. Mo ní something is not adding up here. No, I don't believe this. Ó wà ńbẹ̀. Luckily enough, mo dẹ̀ ti for comment over an hour now. So kò sí kò ń ṣàwo bójúbójú. So ẹ̀yin tẹ́ bá mọ̀ pé wọ́n ralẹ̀ tí confusion wà. He said come to him. Tó ń bá wá dá yín lóhùn ẹ jẹ́ kí n gbọ́. But wọ́n ti ní kẹ́ wá bá wọn. Ṣé ti gbọ́ orúkọ gbogbo wa ò ní bàjẹ́. And I'm glad Awo Alata for thanks Awo Alata for connecting us for him to come and speak his own part on the show. Because if I were him, kálẹ̀ mi ni o, ọjọ́ sí tọmọ kan parọ́ mọ́ mi pé mo gba owó òun, mo lè dákẹ́. But because I know my name was at stake, ẹsẹ̀kẹsẹ̀ mo ní láyé Ọlọ́run ò ní jẹ́ mo takẹ́ ìdànù. Owó tí ò tówó. Confusion ló wáyé Facebook ó fẹ́ monetize lórí wípé ará Nàìjíríà ló ń stream lórí page náà yọ owó wọn padà mi ò gbowó kankan èlò ló powó $400 the same $400 tẹ́mi fi ń ṣe sàrà lórí social media
ni màá wá mú mo dé ẹlẹ́dàá mi ò ní jẹ́ fúnra mi ni mo tètè ya ṣàlàyé mo bọ́ tàbí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta and that was it. I feel pé next time tí wọ́n bá rí nǹkan bẹ́ẹ̀ yẹn especially nǹkan tó máa stain orúkọ èèyàn máa jáde. Mo wo page yín mo lọ wo page yẹn pé bóyá wọ́n address ọ̀rọ̀ yẹn mi ò rí kán address ẹ̀. Mo ní okay until tí mo tún wá rí comment táwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ́ máa bú mi bẹ̀ pé so because he's a Yoruba elderly man you don't want to speak ń bẹ̀rù àwọn àgbàlagbà ṣe nǹkan tí ò dáa you don't want to talk. Mo ní tí n bá tiẹ̀ máa talk èmi ò lè dédé fò sí tàbí tọmọdé ni mo ṣe ní bàbá Kola Olootu ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ dákun. On this note ẹ má jẹ́ ká waste time jù. Thank you everyone. We want a better society and for the fact that somebody was accused of something doesn't mean that is who the person is. Bàbá ti pè wá wọ́n ti ṣàlàyé wípé kò rí bẹ́ẹ̀ and that was what I was expecting GTEX to do. I even extended my show. I said I don't charge for people to come to my show. Mi ò greedy tó yẹn. Kí ló ṣẹlẹ̀ kó tiẹ̀ nípa àkọ́kọ́ contact yẹn. I didn't even know people were going to call about GTEX. Me, I was just doing my own show, jẹ́jẹ́. When I saw the $18 something, I said, who is Stephen Akitayo? Who is he? I dey Google abẹ̀rẹ̀ sí lóríṣiríṣi mo ní kí ló dé? Àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí pè wọlé. Ẹ̀yin lẹ mọ̀. Ẹ dẹ̀ ń gbáriwo ẹlẹ́wà lórí page mi. If I were you, I won't let him use me láti advertise because that same advert ohun lélẹ́yìí now. Ẹ wo fídíò yín tán gbé jáde. Wọ́n mọ̀ nǹkan tán ń ṣe now. Wọ́n sort out àwọn nǹkan tá ní kàn ṣe ẹlẹ́nilẹ̀. Okay, allocate for these people. You've been showing us land. Allocate their land for them. That's all. Instead of that, ẹ bẹ̀rẹ̀ sí ń gbé fídíò oríṣiríṣi. Ilẹ̀ kan lélẹ̀. That's all you've been doing since then. This is what the advert you did for them. A fẹ́ parí gbogbo ìpàdé pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ tí iléeṣẹ́ GTEX tí a ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàná. Ẹ rí i pé a lọ sórí ilẹ̀ ní Kòròdú, a lọ sórí ilẹ̀ ní Lẹ́kí. Ọ̀gá àgbà iléeṣẹ́ GTEX pẹ̀lú ẹni tí ó jẹ́ ambassador iléeṣẹ́ yìí tí wọ́n ti ń polówó látàná. Wọ́n wà bá wa sọ méjì mẹ́ta nípa ọ̀rọ̀ àwọn ilẹ̀ wọn tó wà nílẹ̀. Akọ́láwọlé lórúkọ mi jẹ́ mo sì ń fọwọ́ sọ̀yà fún yín lórúkọ iléeṣẹ́ GTEX. Iléeṣẹ́ tí ń talé ẹ máa kálá. Tẹ́ bá ń wo fídíò yìí, in the midst of all the confusion going on, in the midst of the people that are aggrieved, that has not been addressed, was when they posted this video again. In other words, they don't care about those people, which is very unfair. Those people are not in Nigeria. Most of the people patronizing them, they are not in Nigeria, especially those expensive ones. There is a particular one. And guys, I'm going to put out the video. Be very careful of P1. P1 is a scam. It has been confirmed by Security Exchange Commission. They are scam. Gbogbo ẹ̀yin tẹ́ sanwó fún P1, ẹ ti fowó jóná. Àtẹ̀yin tẹ́ invest pẹ̀lú wọn. It has been confirmed by SEC. This is one of the reasons that made me love Parara Mock News. Parara Mock News, immediately he saw that Crowd One was a scam. It came out instantly. And for almost a year, he was posting it back to back. Bàbá tẹ́ bá wò mí, ṣé mọ iye èèyàn tí Parara save. Ẹ mọ iye èèyàn tó save. Tí a bá sọ̀rọ̀ síta, there are still deeper things nípa GTEX o, but mo yìnbó. In case, until they sort out those people that are crying for their money and their land. Because now he's talking about giving them the money. How much is he going to pay them? How much? Is it the current value or the old value? Let's have a meeting with these people. At Anoti Motisokini, can we have a meeting with their aggrieved customers since you are ready to talk? We have yet to see a response from them. I said, good that we reach out. But can we have a meeting with, or let me compile all the list of the aggrieved people and we have a meeting together. You'll be there. I'll be your witness. And I said, I'm even ready to come out
and put everything, after everything has been sorted out, I will come out and advertise for you free of charge. Till now, I am yet to see response from them. All right, guys, let me go because I'm going to work. Ire o.